Kí ni wàhálà tó tún ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti òṣèrébìnrin Dayo AMUSA báyìí? Ẹ̀yin èèyàn wa yìí má gbẹ́nu tán ẹ wá nǹkan fìdílé kí ẹ gbọ́ bó ṣe ń lọ nítorí eléyìí náà ń pè ní ó ń gbóná fẹlifẹli tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti òṣèrébìnrin Dayo AMUSA lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button o fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wà kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ wípé bí ìjà díẹ̀díẹ̀ ó ń lọ láàrin Lizzy Anjorin àti Dayo AMUSA lórí orin tí wọ́n kọ níbi ọjọ́ ìbí ọmọ Dayo AMUSA lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rọ̀ yìí mà ti fàjà débi wípé Lizzy Anjorin ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ìyá Dayo AMUSA nítorí nínú ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ ló ti sọ wípé olórí burúkú òní ìyá tó bí Dayo AMUSA lọ́mọ náà ló sọ wípé kò ní dáa fún ìyá rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èpè ó mà ní Lizzy Anjorin ti gbé ìyá Dayo AMUSA sẹ́wọ̀ ẹ̀yìn èèyàn wa nítorí wípé kí ni Dayo AMUSA ti gbé àwọn mẹ́sẹ̀gì àti voice note yìí tí ó pa Lizzy Anjorin àti rẹ̀ pọ̀ wá síta. Ó bá dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí kò dùn mọ́ Lizzy Anjorin nínú rárá àti rárá ò nítorí ṣe ni Lizzy Anjorin bínú jáde láti wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí Dayo AMUSA. Bẹ́ẹ̀ náà ló ń gbé ìyá rẹ̀ ṣépè lọ́tùn lósì ló ń sọ wípé olórí burúkú ni ìyá Dayo AMUSA. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ṣe àwọn èpè ńláńlá yìí tó jẹ́ wípé a kò gbọdọ̀ fẹnu kàn, a kò gbọdọ̀ mẹ́nu débẹ̀ lórí ọ̀rọ̀ wípé olórin kọ orin ó dárúkọ Warriors tàbí wọn kò dárúkọ Warriors. Èyí mà ló fàjà o láàrin Lizzy Anjorin àti Dayo AMUSA nítorí wípé Lizzy Anjorin sọ wípé kí ni ìdí tí wọ́n ṣe máa dárúkọ ẹgbẹ́ òun tóun bá wà ní jẹ́jẹ́ òun, tóun ní pé kí wọ́n má ta sí òun mọ́, wọ́n máa wá gbogbo ọ̀nà láti fi bá òun fa wàhálà. Ṣùgbọ́n ní báyìí èyí tí wọ́n ti fa aṣọ wàhálà lọ́rùn òun ò bá wọn pò ní o. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin máa gbé ìyá Dayo AMUSA sí oríṣiríṣi èpè èyí tí a kò gbọdọ̀ fẹnu bà tàbí kí a tiẹ̀ dárúkọ àwọn èpè náà sí etí ìgbọ̀nyín nítorí èpè náà lágbára débi wípé kò ṣe gbọ́ ní etí ọmọ ènìyàn. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin bínú sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ó sọ̀rọ̀ débi wípé ó ní ọmọ tí ó wà lọ́wọ́ Dayo AMUSA wípé Dayo AMUSA kọ́ ló ní o, ó lọ fi owó ra ọmọ ni. Ìdí rèé tí Dayo AMUSA ò sì mọ yìí congratulation message tí òun wá sínú DM rẹ̀ láti wá kí wípé ká ní pé Dayo AMUSA ló ru oyún fún oṣù 9 ni yóò mọ iyì rẹ̀. Bẹ́ẹ̀ náà ló bú Dayo AMUSA débi wípé ó ní kò ní ọkọ ńlé o, wípé kò ládé lórí, kò sì rẹ́nì kankan gbé sílé wípé òun fẹ́ fi ṣaya. Ìdí rèé tó ṣe ń bínú òun o wípé òun àti rẹ̀ wọn ò lè jọ wà ní level kan rárá àti rárá. Bó ṣe ń gbìyànjú láti má jẹ́ kí àwọn èèyàn rí òun mọ́, bẹ́ẹ̀ sì ni Dayo AMUSA ò lè jẹ́yàn láyé. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin máa ṣe oríṣiríṣi èpè o ló sọ àwọn ọ̀rọ̀ àbùkù sí Dayo AMUSA nínú fídíò tí ó ṣe. Àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ rèé. Ẹ̀yin èèyàn wa bó ṣe ń lọ rèé o tí a ti wá mú fún yín. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí, a ó tún máa mú wá sétí ìgbọ̀nyín. Tó bá rí bákan náà, ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, ó dìgbà.